Funke, mo understand ẹ pé o tolerate nonsense. Mo understand ẹ. Bí èmi náà ni. But oni tí on bá ń dàgbà Funke Akíndélé, ìyàn máa ń yógun jà ni. Tó bá sọ pé kí yóò dá, ó yọ kúrò nínú náà. Funke. Tó bá sọ pé kí yóò dá, ó yọ kúrò nínú náà. Funke. Tó bá sọ pé kí yóò dá, ó yọ kúrò nínú náà. Funke. Igi wo ló fẹ́ ṣe oúnjẹ yẹn jìnnà Funke? Bọ́ síbí báyìí Funke. Ó ní high waist. Ìgbà tí mo máa èmi tí mo Funke ti pẹ́ because a máa ń wo Funke. But ìgbà tí social media skit wá bẹ̀rẹ̀. Mo mọ̀ ya Diola. Ẹ mọ̀ ya Diola. Àkúmọ̀ bí agé nìyẹn náà. Torí ẹ ní rí kó bọ́kùnrin ṣọ̀rẹ́. Ṣé gbogbo yín mọ̀ ya Diola? Ìyá Diola ni mo kọ́kọ́ rí mọ́ Funke. Ìyá Diola ó celebrate ẹ, ó worship ẹ. All of a sudden, a rí pẹ̀lú Ìyá Diola mọ́. Tùmínimí. Gbogbo yín mọ̀ Tùmínimí. Ó wà pẹ̀lú Funke for a long time. All of a sudden, a rí Tùmínimí mọ́. Ìgbà tó yá, mo wá rí Funke, ó lọ kó gbogbo àwọn ọmọ Ìbàdàn tó wà lórí TikTok. Ṣé rí ẹ jẹ́ sọ àwọn ọmọ celebrity fún yín. Tó bá ti rí pé ayé ń wò ẹ́, ẹ̀yin tẹ́ wà lórí TikTok mo bá wí sìn. Àtẹ̀yin tẹ́ wà lórí Instagram tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń dìde. Tó bá ti rí pé ayé ń wò yín, ìgbà ilẹ̀ mama rí tán mama wá sí page yín. Ọkọ mi well done. Wọ́n fẹ́ lò yín ni. Kò ṣe pọ́n nífẹ̀ẹ́ yín. Àwọn yẹ̀yẹ́ beauty tẹ́ ń wò yín. Wọ́n fẹ́ lò yín ni. I'm telling you for free today. Funke wá lọ kó gbogbo àwọn ọmọ Ìbàdàn tó wà lórí TikTok. Wọ́n ṣe skit wọn. Ó kó wọn sínú eré. Ẹ gbọ́ mi ṣá. Now kí ni mo fẹ́ sọ? Ṣé use and dump la máa pè Funke ni? Because tó bá ti lò wọ́n tán, all of a sudden, ẹ kàn gbọ́ pé wọ́n jà. Àwọn èèyàn dárúkọ àwọn tó kù tó bá ṣe. Èmi unfortunately, èmi ò kí ń wo gbogbo series Funke, film ẹnìkan ni máa ń wò. I don't watch a series, so mi mo gbogbo àwọn ọmọ yẹn. But mo mọ̀ Tìmínínní. Mo dẹ̀ mọ̀ Fọlágbadé ìgbà tó ń tẹ̀lé Ìyá Diola. Ṣó ti yé yín? Mo mọ̀ Tìmínínní, mo dẹ̀ mọ̀ Fọlágbadé bank ìgbà tó ń tẹ̀lé. Mi mà àwọn tó kù, mo dẹ̀ mọ̀ gbà tí ó ń tẹ̀lé àwọn ọmọ táwọn ọmọ Ìbàdàn yẹn ń tẹ̀lé tó lọ kọ́ àwọn ọmọ Ìbàdàn yẹn. Now kò ṣe nǹkan tí mo fẹ́ sọ nìyẹn. Ìgbà tí Tìmínínní Funke ó ní wèrè o. Ó burú lọ bèrè mi. Ó burú tó mi. Funke ó burú tó mi. Tán bá ní kó pààyàn tí mo mọ̀ bó ṣe ń pààyàn tí. But Funke, ẹ̀yin lẹ máa sáré lọ bá àwọn ọmọ yẹn. Àwọn ọmọ yẹn wá fà yín mọ́ra. Ẹ wá lò wọ́n tán ẹ dump wọn. Abẹ́ gbọ́ mi. Nǹkan tí mo ṣe like bọ̀bọ́ yẹn nìyẹn. Bó ti jẹ́ pé ó kọ́kọ́ bá wọn according to ìjà wọn àti lady ojú abẹ. Ó sọ statement kan. Ó ní wọ́n push òun kóun lọ bú àwọn èèyàn kan. But mo like bọ̀bọ́ yẹn. Kí ló kọ yìí? Àkànkẹ́ mi. Enter yẹn wá fún Lizzy ni. Wọ́n kọ àwọn single mother. Ó stand fit ẹ̀ ni pé ẹ wo ọjọ́ tí Tóyìn ṣe. Ó rubbish Tóyìn dànù ni. Ṣùgbọ́n many of ẹ̀yin skit makers yẹn ẹ máa ń leak ass. Nǹkan tí Funke ṣe máa ń lò yín tó máa sọ yín di ohun èlò àlòpàtì nìyẹn. Now, ìgbà tí Tìmínínní ṣe wedding, mi ìfẹ́ mọ̀ nǹkan tí Tìmínínní lè ṣe fún Funke. Funke ò mà débẹ̀. Wọ́n interview Tìmínínní. Ọmọ yẹn ní ọpọlọ. Diplomacy ló fi answer interview yẹn jọ náà lẹ́yìn wedding ẹ̀. Ẹ gbọ́ mi ṣá. Diplomacy but ẹni tó bá lọ́gbọ́n tí ò wà brainless bí ìyá Àbíkú àti Ìyábọ̀. I understand ọmọ yẹn. Ẹ bá mi dì mú. Ọ̀rọ̀ Kàmú gangan ni mo fẹ́ sọ lọ́sàn-án. Tẹ́ bá wò dáadáa, ẹ rí pé Kàmú àti Funke àfi tó bá fẹ́ tàn yín wọn jọ ṣe mọ́. I can tell you for free wọn jọ ṣe mọ́. Ṣé rí gbogbo happy birthday tí Funke kí Kàmú ó fẹ́ yọ
ìsọlẹ́nu ni because ó mọ̀ ẹ̀ pé àwọn èèyàn ń wò àwọn èèyàn ti mọ̀ ẹ̀ pé wọ́n àti Kàmú ò ṣe mọ́ but ibi birthday yẹn wọ́n ti fẹ́ mọ̀ ẹ̀ pé wọ́n ṣe mọ́ ó dẹ̀ fẹ́ yọ ẹnu ayé kúrò ní òun àti Kàmú ò ṣe mọ́ mo wá rí tó ń give excuse pé àwọn èèyàn lóhun àti Kàmú ò ṣe mọ́ ipe Kàmú busy ni Kàmú náà ní láìfẹ́ Fúnkẹ́ lẹ́nu ẹ̀ Kàmú tó máa wá ń sunlé ẹ tó máa gbéyàwó àtọmọ wá tó máa sunlé ẹ tó ní lọlé wọn Fúnkẹ́ ìwọ ló ṣe ṣàbẹ́ pé Kàmú busy Fúnkẹ́ let me tell you igi kan ò lè dágbó ṣe ó bẹ́tà kó má fa àwọn ọmọ yẹn mọ́ra ó bẹ́tà kó má súnmọ́ wọn ju kí gbogbo ayé wá rí ẹ láláṣẹ jù kó rí ẹ pé use and dump ni ẹ ó bẹ́tà kó má súnmọ́ wọn because mo lè sọ fún yín authoritatively òun àti Kàmú ò sí mọ́ òun àti Kàmú ò sí mọ́ abẹ́ gbọ́ mi this is what I tell people ẹ̀yin lẹ ń kó gbogbo àwọn yẹ̀yẹ́ British jẹ they are users ìyá àbíkú ó believe pé Ìyábọ̀ yìí máa fóun lọ́kọ ni Ìyábọ̀ tí orí kan ṣe kan bíi tèmi báyìí ìyá àbíkú wèrè ó lọ́mọ ń bẹ lára mi prime minister ni ò jẹ́ ẹjọ́ tí prime minister bá jẹ́ ẹjọ́ máa bí 15 ni àbí tọmọ wọn bá ti ń dàgbà wọn sáré lọ bí mi kọ́ má bàa sanwó ilé kọ́ má bàa wọ́n ti fi benefit báyé olórí burúkú jẹ́ ẹni kó kọ́ ọmọ travel kàwò nǹkan kan mo sọ fún yín expire date ló jẹ tó ń jẹ Ìyá Àbíkú kó gbégbé ayé tó dáa. tó ẹ̀yin èèyàn wa mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Bukky Jesse tó sọ nínú fídíò tí ẹ ṣe wò tán yìí látàrí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Kàmọ́ State ẹ̀yin èèyàn wa ǹjẹ́ rìpọ́rẹ̀ tí arábìnrin yìí sọ ṣé òótọ́ ni tàbí irọ́ lásán ló kàn ń sọ. kò gbégbé ayé ló ìlú òyìnbó ló ń jẹ́ kò jáyé ìlú òyìnbó kò ráyé kò rówó ṣayé èèyàn ò ṣiṣẹ́ ní kó rówó ṣayé